ṣàlàyé fún wọn, ká ṣàlàyé fún wọn. Àwọn bàbá wa mọ́nímọ́ní, àwọn bàbá wa mọ̀ọ̀yàn wọ́n lọ wọ́n bọ̀ nínú òwe wa pé iṣu àtẹnumọ́ràn kì í jóná o. Ó dé wá fún Kaftan TV Yorùbá pẹ̀lú ètò àtàrà níkànnì Kaftan TV Yorùbá. Ká ṣàlàyé ní ìkànnì Kaftan TV Yorùbá. Ètò yóò máa wá sójú mọ́ màwòrán yẹn lẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀ láàrin agogo 12 ọ̀sán sí aago 1 ọ̀sán ní gbogbo ọjọ́ Ajé Monday, Ọjọ́rú Wednesday àti ọjọ́ Ẹtì Friday pẹ̀lú ọmọ yẹn Adejoke Bakare. Ká ṣàlàyé níbi tí a ti máa pẹ̀ pẹ̀lú àwọn onírúurú ohun tó ń ṣẹlẹ̀ láwùjọ wa fún ìgbádùn yẹn. Fún àlàyé ẹ kàn sí wa lórí Ká ṣàlàyé, àlàyé ní bàbá ọ̀rọ̀. Ẹ kú kàlẹ̀ lọ́dẹ ògbẹ̀ ara ilé bó làdúgbò yìí ṣe rí. Ẹ kú ọ̀rìnrìn yìí. Wọ́n kú ti sọ ohun tó fà fún wa báyìí. Wọ́n mọ̀mọ́ wa ti sọ fún wa lé pé ohun tó fà. Kẹ́yìn ara ilé náà kẹ́ bá fetí kó, kẹ́ bá fetí gbọ́, kí lójú wòye yín náà sí. Eléyìí mo fi kí wa káàbọ̀ sórí ètò Ká ṣàlàyé lónìí ọjọ́ àánú, Ọjọ́rú, Ọlọ́run Olódùmarè. Àánú ẹ̀ kò ní fi wá sílẹ̀. Ẹ náà máa gbàgbé ẹ̀yà ẹrúbọ àánú fáwọn èèyàn tó súnmọ́ agbègbè yín. Ẹ ṣé fún ìfẹ́ tẹ́ fi ń wò wá, ojú tẹ́ fi ń wò kò ní fọ́. Adejoke Bakare lórúkọ tèmi jàre. Ẹ wo bó ṣe ń lọ gan, òtútù pọ̀ ọ̀rẹ́ mi. Ó lágbára òtútù, àsìkò òtútù ọ̀gìnìntìn ló dàbí pa wà báyìí. Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ tí ń wò wá. Ọláìdé Olúwaṣeun Èwé náà ló ń kí yín káàbọ̀ sórí ètò Ká ṣàlàyé gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí wọ́n ń wò wá. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ mi ṣe máa ń sọ lọ́sẹ̀ọ̀sẹ̀ wípé ẹ ṣeun fún ìfẹ́ tí ẹ ní sí ètò wa. Ọlọ́run ò nípa náà ọ̀fẹ́ náà, Ọlọ́run á sì mú nífẹ̀ẹ́ yín náà. Ẹ wá máa sọ fún èèyàn kan sọ fún èèyàn kan tún máa sọ fún èèyàn kan pé kàn máa wo ètò Ká ṣàlàyé ní gbogbo ọ̀sẹ̀. Let someone tell someone tell another person. Ẹ wọ́n ṣe lẹ́kùn ọkàn mọ́ tẹ́lì kẹ́sì wọn darapọ̀ mọ́ wa, kẹ́sì wọn share àwọn program wa, kẹ́sì wọn like wa lórí YouTube aago kékeré báyìí. Ẹ ní sanwó subscribe, ẹ lómi gbọ́ subscribe báyìí wọ́n ti rò pé owó ló bá dé, kì í ṣe owó ló bá dé. Ẹ gbọ́ free ní tẹ́ bá ti tẹ báyìí ẹ ti subscribe ní gbogbo tí a bá ti ṣe báyìí ẹ máa rí ní orí fóònù yín pé àgọ́ ẹ̀ wọ́n ti ju nǹkan báyìí sórí YouTube. Ó yẹ ẹ lọ wò. Ẹ máa wò lásán, ẹ máa like ẹ àti afẹ́ máa kà ojú wo nǹkan tẹ́ ẹ rò sáwọn ètò tá à ń ṣe lọ́lọ́kan òjọ̀kan láti lè ṣe wá bí afẹ́ máa kà kẹ́ máa tẹ àtẹ̀jíṣẹ́ sí wa. Tó yẹ pé ẹ fẹ́ fohùn ránṣẹ́ ni ìyẹn ẹ fẹ́ ka ohùn yín sílẹ̀, ẹ ká sórí nọ́mbà tí a máa ń pè ní gbogbo ìgbà kẹ́ fi ṣọwọ́ sí wa. Ìyẹn ní 09057012081. Ẹ jẹ́ ká wá tẹ̀sán báyìí. Kí ló fà tó jẹ́ pé àkókò tá a wà yìí bó fomi gbóná wẹ̀ kì í ṣe gbọ́ yẹ o, bó fi omi tútù wẹ̀ kò dẹrùn. Àwọn ọmọ gọ́fẹ́ lè máa sọ lónìí kó wáyé pákòókò skul eléyìí o fẹ́ kó wà lọ́lídé. Ọlọ́run ṣàánú wa. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ torí mi náà ń béèrè ìbéèrè yẹn lọ́wọ́ wọn wá tó wá jù padà sí mi. Àwọn náà ló sọ fún mi pé àwọn ti ṣe àkíyèsí pé tí ó bá ti di àsìkò Ọ̀ṣun, àsìkò ọdún Ọ̀ṣun ni ó dàbí pé ojú ọjọ́ máa ń yí padà báyìí. Tó bá jẹ́ pé wọ́n ti wá bẹ̀rẹ̀ Ọ̀ṣun lóòótọ́ lọ́sẹ̀ tó kọjá mo ti bẹ̀rẹ̀ láti ọ̀sẹ̀ tó kọjá. Wọ́n máa ń kọrin pé jọ̀wọ́ bá mi ṣe òròyè Ọ̀ṣun, jọ̀wọ́ bá mi ṣe òròyè Ọ̀ṣun, Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ onígbàkíní kan gẹ́gẹ́ bá ṣe máa kọ́ ọ̀bẹ jọ̀wọ́ bá mi ṣe òròyè Ọ̀ṣun. Ọ̀ṣun á gbé gbogbo ẹ̀yin tẹ́ ń sin Ọ̀ṣun lágbára Ọlọ́run. Orílẹ̀-èdè Nàìjíríà náà lásìkò yìí tí wọ́n ń ṣe ọdún Ọ̀ṣun, Ọlọ́run á jẹ́ kí orílẹ̀-èdè yìí kó túbà kó túṣẹ́. A dẹ̀ fẹ́ fi àsìkò yìí rọ gbogbo ẹ̀yin ẹlẹ́sìn alábàáláyé náà torí pé inú oṣù yín la wà yìí, August 20, gbogbo ogúnjọ́ gbogbo oṣù kẹjọ ọdún òun ni àyájọ́ ọdún àwọn oníṣẹ̀ṣe lágbàáyé. A wá fi àsìkò yìí bẹ̀ gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe ní orílẹ̀-èdè Nàìjíríà wípé kẹ́ má wo ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí níran. Àwọn mùsùlùmí ń pariwo, àwọn kìrìsìtẹ́nì ń pariwo, ẹ̀yin oníṣẹ̀ṣe àkí máa ń fi bẹ́ẹ̀ gbọ́ ohùn yín ní gbòòrò. Ẹ jọ̀ọ́ ẹ má wo orílẹ̀-èdè yìí níran, ẹ jọ̀ọ́. Bóyá ń tẹ̀sẹ̀ kí n gbóhùn wọn ni pé àwọn kìrìsìtẹ́nì wọ́n lọ sórí afẹ́fẹ́ wọ́n sọ jáde gbogbo ìgbà. Àwọn mùsùlùmí náà ẹ̀kọ̀ọ̀kan náà wọn tá a bá pè wọ́n máa wá sórí afẹ́fẹ́ láti wá sọ̀rọ̀. Àwa ń gbégbèsè báyìí láti bá agbègbèsè àti ń gbé Ọlọ́run á dẹ̀ fún wa ṣe.
láti bá ọ̀kan lára àwọn tó jẹ́ pé olórí àwọn oníṣẹ̀ṣe lọ́dún tó kọjá Èkó láti ṣe àwa ń gbìyànjú jáde kúrò nípínlẹ̀ Èkó káti ẹ̀ gbọ́ látẹnu àwọn tí ó jẹ́ pé ó ní ipò bí kí wọ́n bá general overseer wọ́n máa ń pè wọ́n ní àràbà gbogbo agbègbè rẹ̀ ló máa ń ní àràbà ó lè jẹ́ àràbà Agége Ọjọ́ta ilé ìtẹ̀tún akọjá àràbà lórí gbogbo ẹ̀sìn yẹn gangan ni Agége ń sìn lẹ́kọ̀ọ́ ń bí aláràbà Mùṣín a ní tòjókòrò a ní ti a ní àràbà of Lagos gangan wà òun yẹn wà wọ́n á fẹ́ gbégbèsè ká tẹ̀ tún wá tẹ̀síwájú pé ká tẹ̀ kúrò nípínlẹ̀ Èkó ká jáde kúrò ká lọ wá bá wọn sọ̀rọ̀ bóyá pé ká tẹ̀ wá bá yín ni àwa tẹ́wá pé ẹ̀ lè ráyè wá bá wa àwa bá yín láti wá gbọ́ lẹ́nu yín kí ní tá kì í gbóhùn yín ní gbòòrò ìyẹn là ń gbégbèsè Ọlọ́run dẹ̀ kó fún wa ṣe ká ṣàlàyé la pé ètò ṣe rí àwa ò dálé fárí apá kan fìkan lẹ̀ afẹ́ kó ní kálukú sọ tẹnu ẹ̀ káwọn ará ló wá mú titan tẹ́ bá wo tẹlẹ́sìn náà láàrin ẹ̀sìn gan à ń gbìyànjú kọ́kàn tiẹ̀ wà Ọládìyẹ ká gbégbèsè lórí yẹn ìkórè mo ti ń gbìyànjú Pentecostal ni wọ́n bá sọ̀rọ̀ wọ́n sì lè rí fún wa báyìí o ìṣẹ̀lẹ̀ ní ìwò pàmò ìjọ mímọ́ ni mí. tọkàntọkàn látọ̀rọ̀ wa. ó dáná tí a fẹ́ mọ̀ nípa àwọn kórè nǹkan kan tẹ̀ wá ṣàlàyé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ká ṣàlàyé la pé wàá bá gbégbèsè yẹn dákun tó lọ náà bá a parí ètò lẹ́nu bá pè wọ́n bá pè kan lára àwọn ọ̀gá lókè lọ́hùn ká bá sọ̀rọ̀ yẹn ní títì yẹn ká tó wá sọ nípa ti ọ̀rọ̀ iṣu ọdún ìjẹṣu àti sọ lórí ètò òní. ọ̀kúdà ọdún ìṣẹ̀ṣe gan ó yẹ ká béèrè lọ́wọ́ àwọn àràbà yẹn kí ló dá lé lórí. ọ náà ní gbogbo náà la fẹ́ bá wọn sọ a máa bá wọn sọ̀rọ̀ lórí títì yẹn àti pé ìjẹṣu tó ń ṣe káàkiri àdúgbò lọ́wọ́ lọ́wọ́ iṣu tuntun ti jáde. àwọn àpè ní New Yam Festival. iṣu tuntun ti jáde ìdìbò náà fi ṣèdè Yorùbá lè wẹ́ fi sọ tèmi iṣu tuntun ti jáde bó ṣe yẹ pé ní iṣu ẹ̀gbẹ́ ṣì wà ń gbòòrò. ẹ̀gbẹ́ lèmi ṣì ń jẹ báyìí. èmi ò jẹ ẹ̀gbẹ́ torí mi ò ń ṣe ẹ̀gbẹ́. toró dùn. iṣu tuntun yẹn náà dùn torí mo ti ẹ̀jẹ̀ kan ó kàn wọ́n ni. ẹ bá fi gún yẹn ó máa dìde. ó kàn wọ́n ni pọ́npọ́n ló báyìí ni mo ra 600 naira. kí wá ṣe gbogbo èèyàn gan ní iṣu tuntun bá nínú mu. bẹ́ẹ̀ ló mi jẹ iṣu tuntun ó máa máa yà ó máa máa gbọ́n ó máa ṣe gidi gbọ̀nsẹ̀ ní ẹ̀bẹ̀ tó tọ́ ni efuru ni. èmi ti jẹ iṣu tuntun tó láti ṣí ọjà àwọn táwa lẹ́kọ̀ọ́ gbàrà kí n jẹ iṣu kò sígbà tá à ń jẹ iṣu tuntun lẹ́kọ̀ọ́ bóyá tó bá wà nílùú ni òfin. àwọn Ìgbò wọ́n máa sọ pé tọ́nba tí ì ṣe ọdún iṣu àwọn gbọ́dọ̀ jẹ bẹ́ẹ̀ ni. ó dáa náà aládùúgbò lọ́wọ́ náà pé ọdọọdún lójú wa máa rí ọdún àti jẹ iṣu tuntun tọdún ìlọ́dún tó ń bọ̀ àníjẹ inú àìsàn àníjẹ kò ní bá wa nù sàárè gbogbo àti ìjẹ àwa ti ṣídìí fún lórí ètò Ká Sálàyé báyìí ẹ bọ́ sọ́jà iṣu tuntun ni ẹ máa jẹ lọ ẹ máa fi gún ẹ tó bá ṣe fi gún yẹn fi gún ó jẹ pé kí ni ẹ fi ṣe àsáró ẹ fi ṣàṣáró ẹ jẹ́ ká lè lágbára ká lọ́wọ́ nǹkan tán ni fún wa tá a bá padà dé Ká Sálàyé ṣì ń tẹ̀síwájú torí yín náà la ṣe wà ní agbára ń bíbà ẹ kú kàlẹ̀ lọ́dẹ̀. wọ́n ní pé àwọn àga kan ṣòfò nílé ìgbìmọ̀ aṣòfin láti bí March 20 lẹ́yìn tó ti ṣe ìbò ṣé kòmẹ́sì ó yọ ni àbí no convention náà ṣe lẹ́yìn tó ṣe convention àwọn kan ti wá dìde báyìí pé kí ló wá fà tó yẹ pé àjọ INEC kò ṣe ìdìbò sí àwọn àyè tí ó ṣòfò yìí gẹ́gẹ́ bí àlàkalẹ̀ òfin ohun tó wà níbẹ̀ ni pé ọ̀zákòmẹ̀ pẹ̀lú àwọn mìíràn béèrè ìdìbò sí ààyè senate tó ṣòfò ní àwọn ìpínlẹ̀ kan. bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé ní orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí àkọsílẹ̀ òfin orílẹ̀-èdè yìí sẹ́nẹ́tọ̀ 109 la ní bẹ́ẹ̀ ni 109 la ní lórílẹ̀-èdè yìí ó dẹ̀ gbọ́dọ̀ pé èyí tó túmọ̀ sí wípé gbogbo ìpínlẹ̀ kọ̀ọ̀kan ló ní aṣojú mẹ́ta ní gbogbo ní ilé ìgbìmọ̀ aṣòfin àgbà so ní báyìí wọ́n wá sọ wípé ìpínlẹ̀ Zamfara, Borno àti Nasarawa pàtàkì jùlọ apá ìwọ̀ oòrùn Nasarawa ó ṣòfò báyìí
apá àríwá Borno ó ṣòfò àti Zamfara. Nǹkan tó dẹ̀ ṣẹlẹ̀ ni pé tí Zamfara yẹn òun ti kọ̀wé fipò sílẹ̀ láti ọjọ́ kìíní oṣù kẹta ọdún yìí yẹn Sẹ́nitọ̀ Mohammed Nasir Hasan Nasir látàrí wípé ní inú oṣù kejì ọdún yìí ẹni tó jẹ́ igbákejì gómìnà ìpínlẹ̀ Zamfara ó ṣe àṣemáṣe ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Zamfara wọ́n fi yọ. So gómìnà Bello Matawalle ti Zamfara wá yan Sẹ́nitọ̀ Mohammed Hasan Nasir gẹ́gẹ́ bí ẹni tí ó nífẹ̀ẹ́ sí láti jẹ́ igbákejì nígbà tó ti fi òfin yọ ẹni tó jẹ́ igbákejì kúrò. So lẹ́yìn tán dẹ̀ ṣe gbogbo ìgbésẹ̀ òfin tán rí wípé òkè òun náà ni okó wà ń bẹ̀ ó wá kọ̀wé fipò ẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí aṣojú-ṣòfin ní ọjọ́ kìíní oṣù kẹta ó ti di igbákejì. Ayé ẹ̀ ti ṣòfò, ó yẹ kí wọ́n ti ṣe ìdìbò kékeré mìíràn láti fi ẹlòmíràn síbẹ̀. Now lẹ́yìn tí wọ́n ṣe convention láti sì pàdé ọlọ́dọọdún tó máa ń jẹ́ ẹ̀kan lọ́dún gbogbogbò ẹgbẹ́ òṣèlú APC, ibẹ̀ ló ti máa yan àwọn tó máa jẹ́ aṣojú alága igbákejì olóyè ẹgbẹ́ ló ti máa yan àwọn olóyè ẹgbẹ́. So ẹni tó wá ń ṣojú apá ìwọ̀ oòrùn Nasarawa ìyẹn gómìnà ìyẹn Abdullahi kí lórúkọ bàbá náà Abdullahi Adamu bàbá náà jáwé olúborí gẹ́gẹ́ bí alága yanyan ẹgbẹ́ òṣèlú APC. Ẹni tó wá jẹ́ Abubakar Kyari tó ń ṣojú apá àríwá ìpínlẹ̀ Borno òun ló wá jáwé olúborí gẹ́gẹ́ bí igbákejì. Ààyè àwọn méjì ti ṣòfò, ó ti wá di wípé ààyè èèyàn mẹ́ta ti ṣòfò báyìí Borno, Zamfara àti Nasarawa. So gẹ́gẹ́ bí òfin àwọn èèyàn tó wà ní agbègbè tá a dárúkọ yìí àwọn náà gbọ́dọ̀ ní aṣojú ní ilé ìgbìmọ̀ aṣòfin àgbà torí tí wọn ò bá ní aṣojú mẹ́ ó máa dàbí pé bí wọ́n yàn wọ́n jẹ ni. Èyí ló wá jẹ́ kí ó tún wá yẹ kí INEC láti April 12 ni Abdullahi Adamu tó jẹ́ alága yanyan àti Abubakar Kyari ni wọ́n ti kọ̀wé fiṣẹ́ sílẹ̀ láti March 1 wọ́n ti fi ipò wọn sílẹ̀ tí wọ́n ti lọ di alága yanyan àti igbákejì alága yanyan APC. Ayé wọn ti ṣòfò, ó ti yẹ kí wọ́n ṣe ìdìbò láti ìgbà náà láti March 1. wọ́n á ní sùúrù ẹjọ́ ta ni. ẹjọ́ INEC ni. pẹ̀lú ẹṣẹ́ pé a ní pé ẹjọ́ INEC ni yàtọ̀ sí pé n tá n kà nínú ìwé ìròyìn tó jáde ó rà pé ó yẹ kó ní ẹ̀tọ́ kan tán máa gbé ìgbésẹ̀ kan tó yẹ kán gbé bóyá ó yẹ kán kọ̀wé sílé ìgbìmọ̀ aṣòfin kí ilé ìgbìmọ̀ aṣòfin fìwé ránṣẹ́ sí INEC. bóyá ẹgbẹ́ náà bóyá ó wá lè jẹ́ ẹjọ́ INEC àti tẹgbẹ́ bóyá ẹgbẹ́ náà ò tí ì wá ọ̀fíṣíálì kọ̀wé ṣùgbọ́n ti fi tó INEC létí fi yọ bóyá wọ́n tún wá ń retí wípé wọ́n gbọ́dọ̀ kọ̀wé kán gbègbèsẹ̀ òfin gẹ́gẹ́ bó ṣe wà nínú àkọsílẹ̀ òfin orílẹ̀-èdè yìí wípé báyìí bá ti ṣòfò báyẹn kí ẹgbẹ́ òṣèlú kí wọ́n ṣe kí wọ́n mọ̀. Àmọ́ ẹni tó jẹ́ Austin Aigbe ẹni tó jẹ́ aṣojú fún Center for Democracy and Development sọ wípé ìdí tí INEC tí ò ti fi gbégbèsẹ̀ lórí ẹ̀ ni wípé ìdìbò ọdún 2023 ní INEC gbajúmọ̀ báyìí àwọn èèyàn ṣe voters registration àwọn èèyàn gba PVC ó yẹn ti jẹ́ kí wọ́n ráyè ṣe. bóyá ni àbí ó fìdí ẹ̀ múlẹ̀ pé yẹn ló fà á. nìyẹn ló fà á àmọ́ Mike Ozekhome tó jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn agbẹjọ́rò tí wàá sọ wípé ó yẹ kí INEC ti gbégbèsè lórí ẹ̀ láti ìgbà yẹn láti March 1 láti April 12 nítorí wípé àwọn èèyàn yìí tó wà ní apá abẹ́rẹ́ oṣù mẹ́rin báyìí so àbí mẹ́ta so ó ti yẹ kí àwọn èèyàn tó wá láti apá abẹ́rẹ́ káwọn náà ti ní aṣojú tòró ní nǹkan tó yẹ kí àwọn náà máa jàǹfààní bóyá tí wọ́n bá dẹ̀ taari àǹfààní sí ẹkùn mẹ́tẹ̀ẹ̀ta tó yẹ pé kàn ò sí ń bẹ̀ bóyá àwọn méjì yòókù wọn á fi tẹkùn yẹn jíṣẹ́ fún àwọn tán wà ń bẹ̀ ìyẹn kọ́ ni nǹkan tèmi tẹ̀ fẹ́ àwọn méjì tó kù wọ́n ti jíṣẹ́ fáwọn tí agbègbè wọn. àti ẹ̀ tí lè sọ ibi tèmi kàn tẹ̀ fẹ́ mọ̀rọ̀ lọ ni pé ó yìí di June oṣù kẹfà ọdún tó ń bọ̀ kí àwọn ilégbìmọ̀ aṣòfin tán wà ń bẹ̀ kí wọ́n tó kásẹ̀ ńlẹ̀ kẹ́lòmíì tó wọlé tẹ́nà táwọn ilé máa parí ní June ọdún tó ń bọ̀ ẹni tó túmọ̀ sí pé ọ̀nà yìí jìn wọ́n yìí lè ṣe ìbò ìdákọ́ńkọ́ ẹ̀sùn kí ẹgbẹ́ òṣèlú yẹn náà kí ẹgbẹ́ òṣèlú APC kan gbé ìgbésẹ̀ tó tọ́ kan rẹ́ kó má di pọ́n yan àwọn ará agbègbè yẹn jẹ lọ ẹ jẹ́ ká wá tẹkọ̀ létí lọ sí agbègbè kan ní ìlú Àbújá wọ́n ní kí ọlọ́mọ kó fọmọ ẹ̀ létí kábọ́mọ wa ṣọ̀rẹ́ kábọ́mọ wa dá ọ̀rẹ́ tó yẹ pé ọmọ ò ní bẹ̀rù láti bá wa sọ̀rọ̀ wọ́n bá tẹ̀ dúnkòkò mọ́ wọn ń ta gan ọmọ á lè sọ nǹkan tó ṣẹlẹ̀ níta kidnapper using teenagers' phone to negotiate ransom arrested. bẹ́ẹ̀ni ọwọ́ ọlọ́pàá tẹ
kíni ajínigbé tó fi fóònù ọmọkùnrin kan ṣe ìdúnàdúrà pẹ̀lú mọ̀lẹ́bí ẹni tó jí gbé. bẹ́ẹ̀ni ajínigbé yìí kì í ṣe àkọ́kọ́ kì í ṣe ìkejì gẹ́gẹ́ bí nǹkan tí ó sọ nígbà tó ń jẹ́wọ́ ó ní òun mọ̀ nípa ìjínigbé tó wáyé ní Sadi, ìjínigbé tó wáyé ní Yangoji, èyí tó wáyé ní Kilampi ní gbogbo ẹ̀ náà nílùú Àbújá ń bẹ̀ ni. àmọ́ eléyìí tí ó ṣe tó wá bu lọ́wọ́ yìí ni wípé ó jẹ́yàn gbé ó wá gba orúkọ ẹni tó ń pè lọ́daràn yìí òun ni Ibrahim Túnbọ̀ wọ́n ní ó jíyàn gbé ó wá bá ọmọdékùnrin ọmọ ọdún 17 kan dá ọ̀rẹ́ ó ní fóònù òun ò dáa kí ó yá òun ní fóònù àmọ́ ọmọ yẹn sọ wípé nígbà tí ó bá ti gba fóònù òun bí 30 ìṣẹ́jú òun ò ní rí ó kàn máa lọ tó bá fẹ́ ṣe ìpè yẹn àbò fẹ́ gbà pé kò ní dúró sábẹ́gbẹ̀ ibi tí ọmọ yẹn ti máa gbọ́ nǹkan tó ń sọ ó máa lọ so ọmọ yẹn nígbà míì tó jẹ́ wípé àwọn akọ̀tùnrin tẹ́lómi tún pé wọ́n máa láwọn fẹ́ bá Ibrahim Túnbọ̀ yẹn sọ̀rọ̀ so ọmọ yẹn á tún gbé fóònù fún á tún lọ bí orí tọ́ṣọ́ngi á tún mú fóònù padà wá létà ni ó ṣẹ̀ wá mú 30,000 naira oníkọ́mọ yẹn gbà ọmọ ní owó kíni ó ní lára owó ṣíẹ̀ tiẹ̀ lára gbogbo àwọn ìpè tóun máa ń fi fóònù ẹ̀ pè ìyá wọn rò pé òun ò fẹ́ torí òun ò mọ ìdí owó òun ò mọ bówó ṣe jẹ́ ó wá ní pé tí ọmọ yẹn tí ó bá fi lè jẹ́wọ́ wípé òun lo fóònù ẹ̀ fi pè àbí kíní kan àbí òun fún lówó kò gbà òun máa pa ọmọ yẹn ń bẹ̀rù àmọ́ ó sọ fún àwọn òbí ẹ̀ Ọlọ́run ṣeun àwọn òbí ẹ̀ ló wá lọ fi tó àwọn ọlọ́pàá létí pé báyìí so wọ́n ṣáà ti mú gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìlú Àbújá tó sọ ìyẹn arábìnrin Josephine Ade so ó ní pé àwọn ti fi ọwọ́ òfin mú ó dẹ̀ ti wà nínú àkóló wọn so òun ló fi wá ń jẹ́wọ́ wípé òun kì í ṣe àkọ́kọ́ kì í ṣe kejì òun mọ̀ nípa àkọ́kọ́ tipẹ́tipẹ́ àti so Josephine wá sọ wípé àwọn tó kù tí wọ́n jọ ń ṣiṣẹ́ ńlá bí yẹn àwọn ń ṣe ìwádìí lórí wọn lọ́wọ́lọ́wọ́ láti fi ọwọ́ òfin mú wọn ṣùgbọ́n eléyìí ó ti wà nínú àkóló àwọn àmọ́ pàtàkì ọ̀rọ̀ yẹn ni wípé kí àwa òbí ká máa sọ fún àwọn ọmọ wa àwọn ọmọ tí ó bá ti tójú bọ́ láti máa lo fóònù bẹ́ẹ̀mi ṣe wà yìí èmi ò ń fi fóònù tèmi lẹ̀ fi hàn pé mo fẹ́ sáré pè mi fi fóònù mi lẹ́gbẹ̀ẹ́ jẹ́ kí n sáré pè tí ó bá ń ṣèyàn tó súnmọ́ mi because ìròyìn yẹn jẹ́ ká mọ̀ wípé kì í ṣe pé bóyá ọ̀rẹ́ láti ilẹ̀ ni pẹ̀lú ọmọ ọdún 17 tó ń lò wọ́n ní lásìkò yẹn ló close mọ́ wọn yẹn ló bá dọ̀rẹ́ so ẹni tí àwọn ọmọ yẹn ò bá ti mọ̀ kí wọ́n yàgò fún kí wọ́n yẹra fún ẹni táwọn ọmọ yóò bá ti mọ̀ kọ́ yàgò fún tó yẹra fún ó láì pé irú ẹ̀ náà ń ṣẹlẹ̀ ní sàkánì mi lọ́wọ́lọ́wọ́ báyìí bẹ́ẹ̀ mo mọ̀ nǹkan tí máa ṣe lórí ẹ̀ àwọn security tó ń ṣẹ̀gbà sínú estate wa àwọn yẹn mi mọ̀ nítorí lára ọmọ mi ó láìkè ọmọ mi gan kì wá ṣe pé bóyá ó nífẹ̀ẹ́ ọmọ mi o ó máa ní sọ fún mọ́mi ẹ̀kan gbóúnjẹ wá fáwọn ọkọ ṣe gbàgbà o ìyẹn yàtọ̀ mẹ́wàá ló máa pe ọmọ mi ní ìṣẹ́jú tí bá rán ọmọ yẹn ṣe ní fóònù àbí. rárá tí bá rán ṣe gate house ní ẹnu gate lọ wá wá bá mi ṣe kínní bá mi tẹ fóònù mi fóònù mi yóò cha bá fóònù mi kódà àárọ̀ tí mò ń bọ̀ wá bíṣẹ́ ó ti ń béèrè ṣé kínní kan wà nílé ṣé òun gan ló ṣe kínní kan mo ló ń lọ sí lẹ́sìn kò ní pẹ́ jáde mo dẹ̀ mọ̀ pé bí mo ṣe lọ yẹn ó likely kó tó bá rọmọ ẹ ní kọjá kó tó pé ṣe ní nǹkan nílé kìíní kan sáré wá bá mi ṣe fóònù yìí dáadáa so èmi tí mo ti máa ṣe sí ọ̀rọ̀ ẹ̀ so mo wá ń fẹ́lẹ̀ náà tún máa fa àwọn òbí náà létí kọ́ máa kìlọ̀ fún àwọn kọ́ mọ ọ̀rọ̀ ẹni tí wọ́n máa bá ṣe then anything tó bá ti jẹ́ fóònù wa àtàgbà o àtọmọdé àtẹ̀wé o ká mo bá ṣe nítorí insecurity tó wà ọlọ́run ṣàánú. torí ọ̀rọ̀ ààbò tó mẹ́yẹ nítorí pé ọlọ́run jẹ́ kí ẹni tó ti kó bá rẹ̀ kó má kó bá téèyàn torí ẹni tó tiẹ̀ ti jóná kó má tó lọ kóná mọ́ téèyàn kó lọ kẹná Ọlọ́run níjà rírú ẹ̀ irú eléyìí sí inú mi ti ẹ̀dùn pé ọmọ yẹn lè sọ̀rọ̀ fáwọn òbí ẹ̀ mo ti sọ ṣáájú nínú ìfáàrà mi àkọ́kọ́ wípé ká bá àwọn wa ká jẹ́ ọ̀rẹ́ wọn ká jẹ́ kán lè máa bá wa sọ̀rọ̀ kí gbogbo nǹkan náà ní gbogbo àná yẹn máa ń jájú mọ́ wọn wọ́n kì í ṣe gbogbo ìgbà èmi ń sìn nílé ọmọ kinní kan fún mi wọn ò mọ bí tí mo lè gbà yọ sáwọn tó bá ṣe ọ̀rọ̀ pé mo fẹ́ lọ dira tó bá máa nà mí kò sí yẹn bẹ́ẹ̀ wọn ò mọ bí tí mo lè gbà yọ kì í ṣe pé mo mọ̀ ṣe o kì í ṣe mí mọ̀ ṣe mi
Ọlọ́run náà ni kì í dẹ̀ ṣagbára mi. Ẹ jẹ́ ká máa fi àwọn nǹkan kan tí a bá ń sọ lórí ètò ká ṣàlàyé káwọ òbí ká máa fi ṣe àríkọ́gbọ́n. Ẹ̀yin brọ́dà mi náà dákun torí Ọlọ́run a ní káwé fún ẹni kó gbọ́. Ìyẹn ni iye ọmọ èèyàn àbí ìkọ́ ọmọ gbà àmọ̀pọ̀ nǹkan rẹ̀ pé wọ́n kọ́ wọn gbọ́ ni. Wọ́n ní tó Yorùbá tún sọ kíní ká Yorùbá má dùn o. Ó ní pé tán bá bí ẹ tán bá kọ́ ẹ kó tún rẹ bí kò tún rẹ kọ́. Yorùbá ó ti rẹwà jù. Yorùbá dùn lédè o nítorí pé a máa ń ṣe àfojúsùn ìgbé ayé tó rẹwà fún ọmọ wa àti fún ara wa. Ẹ jẹ́ ká lè rí agbára tá a bá padà dé ká ṣàlàyé ṣì ń tẹ̀síwájú. Ẹ má bá wa bọ̀. Ẹ káàbọ̀ padà sórí ètò Ká Sálàyé. Àwọn ọ̀rọ̀ pé ààbò òun náà ni à ń tẹnumọ́ jù lórí èdè lónìí torí tí ò bá sọ̀rọ̀ ààbò kò sí nǹkan tí kò ní mẹ́hẹ̀. Oníkálukú náà ló ń sá oúnjẹ tó wọ́n ààbò wà lára ẹ̀, àìsààbò tó péye ó wà lára ẹ̀, àìfọkàntán ẹni ààbò wà lára ẹ̀. Wọ́n ló wá sọ nǹkan tí ó ṣẹlẹ̀ ní ọjọ́ 5 ni ìyẹn ní oṣù kẹfà tó ṣẹlẹ̀ ní ìlú Ọ̀wọ̀. Ní báyìí o àwọn tó kọlu ilé ìjọsìn nípínlẹ̀ Ondo ti bọ́ sákóló ọlọ́pàá. Ṣé wàá rí wọn mú kalẹ̀? Ọlọ́run ṣàánú. Tí àbẹ̀wò pé ní ọjọ́ 5 oṣù kẹfà ọdún yìí òun ni àwọn agbébọn kan ya wọ St. Francis Catholic Church nílùú Ọ̀wọ̀ nípínlẹ̀ Ondo tí wọ́n dẹ̀ ṣekú pa èèyàn tí ò dín ní 40. Àwọn míì sì wà nílé ìwòsàn di bá ṣe ń sọ yìí tí wọ́n ń gba ìtọ́jú. So nísìnyí àtiwáyé náà làwọn èèyàn ti ń pariwo wípé kí àwọn elétò ààbò kí wọ́n pa kítí mọ́lẹ̀ kí wọ́n rí wípé wọ́n fojú àwọn aṣebi yìí hàn. Nísìnyí tó wá jẹ́ ọ̀gágun ikọ̀ ológun orí ilẹ̀ General Loke ti wá sọ fún àwọn oníròyìn báyìí wípé ọwọ́ ti bà àwọn tí wọ́n ṣiṣẹ́ ńlá bí yìí. Bó tẹ̀ jẹ́ wípé ọ̀gágun Loke wọn ò sọ pàtó iye tí ọwọ́ bà àmọ́ tábà bá bẹ̀ pé gómìnà Akérédolú Rotimi Akérédolú ìpínlẹ̀ Ondo fúnra wọn ti rí pé ọwọ́ ti bà 5 Àmọ̀tẹ́kùn pẹ̀lú àwọn Àmọ̀tẹ́kùn wọ́n ní ọwọ́ ti bà 5 nínú àwọn oníṣẹ́ ńlá bí àmọ́ ọ̀gágun Loke sọ wípé ọwọ́ ti bà àwọn tó ṣiṣẹ́ 5 náà wọ́n ni. Ok wọn ò ju 5 lọ. 5 náà wọ́n ni. Ok so wípé ọwọ́ ṣá ti bà àwọn tó ṣiṣẹ́ ńlá bí wọ́n wá ní àwọn ò bá fi ojú wọn hàn ṣùgbọ́n nítorí wípé ìwádìí ṣì ń lọ lọ́wọ́ àwọn yí ìpinnu àwọn padà. So nígbà tí wọ́n fẹ́ fojú wọn hàn wá títí ìgbà tí ìwádìí fi máa parí. Ohun tí ò yé mi ń bẹ̀ ni wípé nígbà tẹ́ mọ̀ wípé ẹ̀ tí ì ṣetán àti fojú wọn hàn kí ló dé tẹ́ ẹ sọ síta wípé ọwọ́ ti bà wọ́n. Ṣé nítorí wípé àwọn aráàlú mọ̀ ń bọ̀ ṣé torí àwọn aráàlú fúngun mọ́ wọn wípé dandan ẹ fojú àwọn ẹ fọwọ́ òfin mú wọn ẹ fọwọ́ òfin mú wọn wọ́n fẹ́ wá fọkàn àwọn ará ìlú balẹ̀ àti ọ̀fẹ́ ọkàn àwọn tí nǹkan ṣẹlẹ̀ sí wọ́n fẹ́ fọkàn àwọn ènìyàn wọn balẹ̀ wípé a ti mú wọn bẹ́ẹ̀ bá sọ nítòótọ́ wípé ẹ ti mú wọn kò ń ṣe nípìn sáà táwọn ọlọ́pàá máa sọ wípé àwọn mú dànù wọ́n máa fojú wọn hàn náà wọ́n á fojú wọn ní tẹlifíṣàn wọ́n á fojú wọn ní newspaper àmọ́ wípé a ti wá change mind wa yẹn èmi mọ́. ẹ̀yin náà lẹ ní pé kan yóò máa fojú ọ̀daràn tí wọn ò bá tí ì ṣe kinní kan yóò máa fi hàn ẹ̀yin náà lẹ sọ ọmọ rántí gbà yẹn lórí ọ̀rọ̀ ọmọbìnrin tó pa bàbá oní tẹlifíṣàn yìí gbà yẹn tọmọ tó tún wẹ̀ ní obìnrin tó rẹwà jù nínú ẹ̀wọ̀n àti ní pé káyé máa fojú wọn ṣé wọn fojú wọn ẹ̀wọ̀n nígbà yẹn wọ́n fi hàn ní pé bọ́n ṣe ń fojú wọn hàn yẹn pé kò dáa àwọn oníròyìn náà ni wọ́n sọ àwọn aráàlú náà ni wọ́n sọ. báwo làwọn aráàlú ṣe máa sọ pé bọ́n ṣe ń fojú ọ̀daràn ò dáa. ṣe rí kọ́lọ̀ ń kọ́ wa mọ̀ ṣe ni wọ́n ní kò sí báyé fẹ́ rìn torí ò ní jì kò sí báyé fẹ́ ṣe ṣùgbọ́n ohun tí ò bá dùn máwọn èèyàn nú tẹ́ bá ní ẹ fẹ́ ṣe àwòkọ́ṣe àwọn orílẹ̀-èdè kan ẹ kúfẹ̀ kan ṣàwòkọ́ṣe ẹ̀dójú àmì àbí kẹ́sòótọ́ ẹ̀ náà tán tó yẹ pé ẹ fẹ́ bẹ̀rẹ̀ sí kán máa fi tí náà ṣe àwòkọ́ṣe ẹ kúfẹ̀ kan gbé jáde lọ́nà tó yẹ pé àwọn èèyàn ní sàn láàrin o adénímù ní pẹ̀kọ̀rọ̀ ẹ wá ní pé kẹ́ máa ní ẹ nígbà kan tí ẹ bá gbàgbé ńgbà kan tá a pàdé ẹ mọ̀ bá a ṣe sọ̀rọ̀ a sọ̀rọ̀ nípa ti ìkọlù tí ọkọ̀ reluwé a sọ̀rọ̀ nípa ìkọlù àwọn kọ́ńvọ̀ ààrẹ a sọ̀rọ̀ nípa kinní kan ẹ kàn mú àtàmọ́ ohun tí ò wáyé wa ni pé ṣé
yàtọ̀ sí ti àwọn Oǹdó tẹ mú tẹ́lẹ̀ ń ṣèwádìí lẹ́nu wọn ẹ̀ tí ìfẹ́ dárúkọ ṣé àwọn yòókù náà ẹ ti rí mú lára wọn mú ìyẹn ní ìbéèrè tèmi kejì ni pé gẹ́gẹ́ bí ìbéèrè tí ìkejì mi béèrè tó sọ pé nígbà tẹ́ mọ̀ pé ẹ tí ìtóyè ọlọ́mọ ṣe èwo làbúrò pálákàrà ẹ tí ṣetán láti sọ pé oúnjẹ yìí ti ṣe tán o ó yẹ wá jẹ o ẹ wá jẹ ẹ wá kó wa jọ ẹ kọ́kọ́ oníròyìn jọ ẹ wá bẹ̀rẹ̀ sí ń takò ṣé ó dà pé wọ́n sọ wípé méjì gan ti àwọn ti fi ọwọ́ òfin mú méjì lára àwọn tó ṣèkọlù ní ìlú Àbújá wọ́n ti fún àwọn dúdú ìdíjẹ́ bóyá ó dà pé kó wù wọ́n kàn po oníròyìn jọ kán láwọn ń ṣiṣẹ́ kéèyàn kàn po oníròyìn jọ lásán káwọn ń ṣiṣẹ́ torí tán mú kalẹ̀ ní gbogbo nǹkan tán sọ yìí náà àti ń gbọ́ láti ìpínlẹ̀ Oǹdó tẹ́ láti ẹnu gómìnà àti àwọn àmọ̀tẹ́kùn aṣojú à ń gbọ́ láti wọn pé wọ́n ti mú wọn kókó ètò wọn tún ṣe tiwọn l'Àbújá ń sìn ní òye wa ara extra code náà ni ara concurrency náà ni ìyẹn ló máa fi lọ sí tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Cross River gbẹ́ gbangba dẹkùn kedere ti fẹ́ bẹ́ẹ̀ wo bíṣọ́ọ̀bù ìjọ Àgùdà ó kọ̀ láti gba 25 million naira owó bàbá gbọpẹ́ lọ́wọ́ gómìnà wọn náà la máa ń sọ pé kí wọ́n máa fún àwọn ìránṣẹ́ Ọlọ́run ní bàbá gbọpẹ́ kì í ṣe owó náà bàbá gbọpẹ́ ni ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n ní ẹni tó ń ṣiṣẹ́ Ọlọ́run ṣàyẹ kó jẹ ẹni tó ṣe ń di pẹpẹ ó yẹ kó jẹ ń di pẹpẹ. Bíbélì gan sọ wípé ká máa ó ní fún ẹni tí à ń kọ́ kó máa pèsè ohun rere gbogbo fún ẹni tí ń kọ́ ni. bẹ́ẹ̀ ni àmọ́ ṣùgbọ́n àwọn ohun rere kọ̀ọ̀kan wà tó jẹ́ wípé tí ò bá ti bá ìfẹ́ Ọlọ́run mu ẹ̀jẹ̀ àkọ́ outright òun lélẹ̀ tó ṣẹlẹ̀ nínú kó mọ̀ lọ di ẹ̀rọ kó mọ̀ lọ bọ́ sínú rírun. bẹ́ẹ̀ nínú ní ìpínlẹ̀ Cross River nígbà tí wọ́n ń ṣe ayẹyẹ ìdúpẹ́ fún Justice Emmanuel Angim ẹni tí ó gba ìgbéga sí ilé Supreme Court ìyẹn ilé ẹjọ́ tó ga jùlọ yányán lórílẹ̀‐èdè Nàìjíríà ó sì jẹ́ ọmọ ìpínlẹ̀ Rivers. Now nínú ibi tí wọ́n ti ń ṣe ìjọsìn lọ́wọ́ fún ìdúpẹ́ fún Justice Angim yẹn gómìnà wà ńbẹ̀ àwọn olóṣèlú lóríṣiríṣi wà ńbẹ̀ àwọn agbẹjọ́rò adájọ́ ńláńlá wọn kún bẹ̀ so níbẹ̀ nígbà tó ó dẹ̀ tún bọ́ sí ìgbà tí wọ́n ń ṣe ìkórè wọ́n wá pé gómìnà wípé kó wá support ìkórè gómìnà Benayade gómìnà wá dìde ó gba mic ó lóun fún wọn ní 25 million naira torí wípé ọ̀tọ̀ ní nǹkan tó máa sọ pé ẹ̀yin oníròyìn kẹ́sà máa ṣọ ọ̀tọ̀ ní tẹ́ ẹ kọ as caption ọ̀tọ̀ ní tẹ́ ẹ kọ nínú ìlú kó lè tà ní. kó lè tà wọ́n sọ wípé ó rí jẹ́ 25 million naira wọ́n ní àwọn ọlọ́pàá pé kó wá sponsor ìkórè ó wá dìde ó ní 25 million naira fún ìkórè ó wá ní wípé ẹni tó jẹ́ bishop yẹn Bishop John Aya wípé òun máa rí lẹ́yìn ìsìn òun máa fún ní nǹkan òun máa ṣe bàbá gbọpẹ́ lẹ́yìn ìsìn torí wípé ó jẹ́ bíi brother sí òun Cross River North apá àríwá Cross River ní àwọn méjèèjì tí wá àti gómìnà àti diocese of Uyo bí bishop ọ̀hún sì ti dìde nìyẹn ló bá gba mic lẹ́sẹ̀kẹsẹ̀ kò jẹ́ ká tẹ́gùn fẹ́ bí gómìnà ṣe sọ̀rọ̀ tó mẹ́wọ́ gba mic lẹ́sẹ̀kẹsẹ̀ ni wípé òun dúpẹ́ lọ́wọ́ gómìnà dàda wípé bíi brother náà ló ṣe jẹ́ sóhun àmọ́ ohunkóhun ó ní anything whatever tó bá fẹ́ fún òun ó ní kó lọ fi san owó oṣù àwọn òṣìṣẹ́ ìpínlẹ̀ Rivers gómìnà náà sì jẹ́ kó tutù ó wà láti pé wọ́n fi ọ̀rọ̀ takùrọ̀sọ gómìnà ní owó oṣù àwọn òṣìṣẹ́ ti wà nílẹ̀ wípé láti bí ọdún méje ìjọba ìpínlẹ̀ Rivers ò jẹ àwọn òṣìṣẹ́ lówó rí wípé so ìyẹn ti wà settled àmọ́ bí bishop John Aya bóyá sọ̀rọ̀ báyìí gbogbo àwọn ọmọdé yes correct wọ́n ní correct bishop that is good correct bishop tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run àtàwọn olórí ẹ̀sìn táwọn náà bá lè máa gbérù gbèsè báyìí bíyá ó tún máa jẹ́ kí àwọn olóṣèlú kí wọ́n pèrè àwọn wálé because ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú ni wọ́n fi ṣe bàbá. tọ́lá fi bẹ́ẹ̀ ráyè àkókò fún bẹ́ẹ̀ bá a dọ́rẹ̀ èmi bí ojú tèmi fẹ́ fi wo ibì kan bẹ̀ wọ́n ni pé 25 million naira tí gómìnà ló fi sílẹ̀ ó ní lórúkọ ìlú gómìnà ìpínlẹ̀ àti ẹbí òun ẹjọ́ nítorí Ọlọ́run ṣé owó tí wọ́n lọ gbà l'Àbújá ní oṣooṣù àbóṣù mẹ́ta wọ́n ní kán máa fi lọ ṣe donation sílé ìjọsìn ni 25 million ibo lówó ẹ̀ ti jáde owó tán ní kàn fi ṣe ìdàgbàsókè fún ìlú ó jẹ́ gbé tá à ń sọ látẹ̀kan ẹ̀
ibi tẹ́mi mojú lọ gan nìyẹn inú mi wá fún kinní kan ní pé harvest of divine intervention òun náà pe àkórí ìkórè yẹn àti ìdúpẹ́ inú mi dùn pé gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ṣe mọ̀ wípé allowance wà fún àwọn gómìnà láti máa ṣe kẹ́ni àwọn president àwọn ọgbà àwọn àwo ẹ̀màgbọ́ wọn ní allowance wà fún wọn àmọ́ wọ́n ní lára allowance tó wà fún bóyá wọ́n wà fún àwọn gómìnà àmì ṣọ́ọ̀pù wà fún gómìnà gẹ́gẹ́ bó ṣe wà fún ààrẹ ni wípé ó ní orúkọ kan tí wọ́n pè ó dàbí float tí wọ́n máa ń fún àwọn tó dàbí ẹdúró ó dàbí float tí wọ́n máa ń fún àwọn tó jẹ́ bí olùdarí ní iléeṣẹ́ tẹ́ bá jẹ́ ọ̀gá iléeṣẹ́ yìí nísìn ó máa níbi float ọ̀nà fún yín ẹ máa ẹdúró ó máa ní float ọ̀nà fún yín wípé bóyá ní àwọn nǹkan kan tẹ́ ẹ fẹ́ ṣe kéékèèké ẹ gbà bí ò bá wá nìkan tẹ́ ẹ fẹ́ fi ṣe àmọ́ wọ́n ní ó wà nínú àkọsílẹ̀ gẹ́gẹ́ bí allowance wọn máa ń fún wọn bí float náà ló ṣe rí wípé gómìnà lè fẹ́ gbàlejò president lè fẹ́ gbàlejò irú àwọn owó báyẹn pé ok ẹ fẹ́ fira kan ẹ fẹ́ fira àwùjáre kí tó tán lẹ́nu bí àwọn ní 25 billion naira yẹn tán kó jáde pé tó bá fẹ́ gbàlejò ẹ̀wọ̀n state house money wọ́n fẹ́ gba bíṣọ̀bù o wọ́n fẹ́ gba àwọn kan lálejò wọ́n fẹ́ fi sóúnjẹ kitchen allowances apart from kitchen allowance owó pé wọ́n fẹ́ gba àlejò inú owó àlejò ni wọ́n lọ kó fún chọ́ọ̀chì ẹ̀yin mọ́ṣáláṣí tẹ́ wà ní cross river ẹ̀yin náà dá pàdé kan lẹ̀ kan tí fẹ́yìn náà 25 ẹ̀yin oníṣẹ̀ṣe tẹ́ wà ní cross river ẹ̀yin dá pàdé kan lẹ̀ kan wá kó fún ẹ jẹ́ ká lè agbára jàre ẹ wo àlétórí àwùjáre kí tó tán lẹ́nu ẹ jẹ́ abára wa sò tọrọ tábàyí láti rí agbára à ń tẹ̀síwájú Nàìjíríà jẹ gbèsè ó dáa ẹ jẹ́ ká dé náà tàbádé àmà tẹ̀síwájú lórí ètò Ká Sálàyé. bí gbogbo ẹ ṣe ń lọ orílẹ̀-èdè Nàìjíríà tó nílé tẹlẹ́mù ló kúkú bá wí wọ́n náà ti fi gbogbo àwọn èèyàn yáwó asọ́lórí ètò ìgbà kan rí tán ní pé ìran kẹrin láti ìran táwa wà yìí láti ọwọ́ ìjọba tó wà lórí oyè wọ́n ti fi yáwó kalẹ̀ wọ́n ṣe gbà lọ́wọ́ China wọ́n gbà lọ́wọ́ Korea wọ́n ṣàgbà káàkiri ni ṣùgbọ́n ní báyìí ọ̀rọ̀ ti jáde wọ́n ní Nàìjíríà ó pẹ̀lú orílẹ̀-èdè mẹ́ta mìíràn tó wà lókè téńté lórí kéne lórí gbèsè lágbàáyé onígbèsè lágbàáyé Nàìjíríà lára àwọn orílẹ̀-èdè mẹ́ta mìíràn tó wà lókè téńté tó ń pè lónígbèsè lágbàáyé ọlọ́ṣàánú wa. kọ̀ọ̀kan wà tó ń pè ní International Development Association International Development Association yìí wọ́n máa ń yára àwọn orílẹ̀-èdè lówó owó àwọn orílẹ̀-èdè náà ni wọ́n ń yá wọn àmọ́ wọ́n máa ń ṣe àyẹ̀wò àkọsílẹ̀ bí wọ́n ṣe náwó bí wọ́n ṣe yáwó bówó ṣe wọlé bówó ṣe jáde ní ọdọọdún so wọ́n wá ní wípé báyìí Nàìjíríà orílẹ̀-èdè mi tòótọ́ yìí ó wà lára orílẹ̀-èdè tòótọ́ bẹ́ẹ̀ ni ó wà lára àwọn orílẹ̀-èdè mẹ́wàá tí wọ́n jẹ gbèsè jùlọ àti wípé ipò karùn-ún ní Nàìjíríà wà ní ọdún 2021 ní lọ́dún tó nígbà tí a ní ọdún tó kọjá ní ọdún tó kọjá wọ́n ní nígbà tó máa fi di 30 ọjọ́ oṣù kẹfà ọdún tó kọjá Nàìjíríà jẹ $11.7 billion ní Nàìjíríà jẹ síbẹ̀ Nàìjíríà fi wà ní ipò karùn-ún àmọ́ nísìnyí Nàìjíríà ti wá kúrò nípò karùn-ún wọ́n ti gbapò lọ́wọ́ Vietnam ló wà nípò karùn-ún tẹ́lẹ̀ nípò kẹrin nípò karùn-ún tẹ́lẹ̀ nípò kẹrin jàre Nàìjíríà ti wá kúrò ní ipò karùn-ún wọ́n ti wá gba ipò lọ́wọ́ Vietnam wọ́n ti bọ́ sí ipò kẹrin nítorí pé wọ́n ti ní $13 billion ní 30th of June ọdún tí a wà ní oṣù kẹjọ mọ̀ pé bíi ìdajì ọdún from oṣù kẹfà ọdún yìí sí oṣù kẹfà ọdún tó ń bọ̀ òun ni wọ́n máa ń sọ wá tún máa fi di láti oṣù kẹfà ọdún yìí nísìn sí ọdún tó ń bọ̀ wọ́n á tún gbé mi jáde. ẹ lóò ní jẹ́ kó tẹ̀síwájú. àmọ́ gbèsè yìí wọ́n ní ilẹ̀ adúláwọ̀ Nàìjíríà ló jẹ gbèsè jùlọ Nàìjíríà ní orílẹ̀-èdè tó jẹ gbèsè jùlọ ní ilẹ̀ adúláwọ̀ nísìn àti ní $13 billion nínú International Development Borrowers List a wà ní ipò kẹrin báyìí náà wọ́n wá ní wípé àwọn orílẹ̀-èdè tó kù tó tún jẹ gbèsè ju Nàìjíríà yóò tẹ́lẹ̀ wọ́n ní àwọn yẹn wọ́n ti dín gbèsè wọn kù
wọ́n ti ń san lára ẹ̀. Irú Vietnam tó wà ní ipò karùn-ún nísìn àwọn wà ní $14 billion tẹ́lẹ̀ wọ́n ti reduce ẹ̀ wá sí $12.9 billion. wọ́n san tí wọ́n san. Irú Pakistan náà nísìn wọ́n ní Pakistan náà from $16.4 billion àwọn náà ti wá sí $15.8 billion. gbogbo ẹ̀dá ìsanwó tí wọ́n gùn tí ì wọ 20. àmọ́ èyí tó yẹ kí Nàìjíríà kó dínkù láti 11.7 àti wá bọ́ sí $13 billion tó wá jẹ́ ká wà ní ipò kẹrin. ṣé kò yẹ kó má rí bẹ́ẹ̀? ìkíní ni pé gẹ́gẹ́ bí ìròyìn tí ó ń tẹ̀ wá lọ́wọ́ àti nǹkan tá à ń rí wọ́n ní pé ètò ìṣèjọba orílẹ̀-èdè Nàìjíríà òun ló wọ́n jù. ṣùgbọ́n ká má gbàgbé wípé ibì kan láti yá irú system of government tá à ń lò yìí àwọn US tó colonize wa. ó yàtọ̀ sí tiwa a lè ya ṣùgbọ́n báwa ṣe ń ṣe ó yàtọ̀ sí tiwọn ó yàtọ̀ sí tiwọn. ẹ bá wò báyìí nígbà tó ti pé à ń yáwó àsanwó padà ọ̀rọ̀ fẹ́ dàbí ọ̀rọ̀ àwọn kan tí wọ́n sọ bí àwàdà ni wọ́n ní wọ́n fẹ́ gbéjọba sílẹ̀ ìjọba àpẹ student association wọ́n wá ní ẹni tó wá fẹ́ wọlé ẹni tó ń díje dupò mo yìí ń bọ̀ lórí ọ̀rọ̀ mi o tó ń díje dupò tó fẹ́ di ààrẹ ó student association yìí ó jẹ́ secretary akọ̀wé ẹgbẹ́ ní sáà tó fẹ́ kásẹ̀ ńlẹ̀ yẹn ó wá ń rawọ́ ẹ̀bẹ̀ ó dẹ̀ mọ̀ iye tán ní àpò ẹgbẹ́ wípé kán dákun torí Ọlọ́run kán fowó sílẹ̀ lápò ẹgbẹ́ kán má náwó tán kán ṣe kinní kan ààrẹ ẹgbẹ́ tó fẹ́ kásẹ̀ ńlẹ̀ wa ni Ọlọ́run ní jẹ́ wípé sórí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà tó kúrò ń bẹ̀ tí ó fowó sínú àpò sóhun tó jẹ́ gbèsè pé gbèsè ló filẹ̀ ó ní wá nígbà tó tiẹ̀ máa sọ tó máa ṣàtọ́ nígbà tó wọ́n ṣe Ọbásanjọ́ ló káàsù gbèsè lórí pé àjẹ gbèsè nígbà tó sì tó fowó sínú àpò orílẹ̀-èdè Nàìjíríà ó nígbà tó Jonathan dẹ̀dẹ̀ ọmọ tó wo owó ná wọ́n dẹ̀ náwó tán wọ́n tún yáwó lẹ̀ àwọn ìjọba ilé náà tún dé wọ́n tún yá kún wípé Ọlọ́run ní jẹ́ kó ń fi sílẹ̀ wọ́n fẹ́ béèrè ká wá fojú wo ṣé ẹ̀ṣẹ̀ ni pé èèyàn yáwó ẹ̀ṣẹ̀ ni? kì í ṣe ẹ̀ṣẹ̀ pé orílẹ̀-èdè yáwó in fact àwọn orílẹ̀-èdè táwa rí gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tó ti develop dáadáa jùlọ lágbàáyé India, Bangladesh àti Pakistan àwọn ni top 3 debtors nínú international development board wá sí àwọn ni wọ́n jẹ gbèsè jùlọ kó tó wá kan Nàìjíríà tó wà ní ipò kẹrin gẹ́gẹ́ bí èyí tó jẹ gbèsè jùlọ ní ilẹ̀ adúláwọ̀. Now tá bá lọ wo àwọn orílẹ̀-èdè yẹn a máa rí wípé owó tí wọ́n ń yá ó ní àwọn ohun tí wọ́n fi ń ṣe sí orílẹ̀-èdè wọn. Wọn kì í ṣe àpapín. Kì í ṣe àpapín. India ni the best in pharmacy all over the world. The best in pharmacy. Kí ni Nigeria lè boast of as the best in the whole wide world? Lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n lè boast of one thing. Gbogbo owó tán yá fi ń sanwó fún agbésùmọ̀mí. Lọ́wọ́ táwọn fi sanwó fún agbésùmọ̀mí àwọn oníròyìn tí wọ́n lè lọ ṣe fìrìndì tó àwọn agbésùmọ̀mí tí wọ́n ṣe 1 hour documentary wọ́n fáìní wọn kí má dárúkọ àwọn ilé tó wà ní Nàìjíríà ń bẹ BBC àti Daily Trust TV wọ́n fáìní Daily Trust TV ní $5 million. Now ìgbésẹ̀ tó yẹ kí ìjọba gbé àwọn journalist ní gut wọ́n gbé wọ́n fi ojú àwọn aṣebi yìí hàn wọ́n béèrè ìdí tí wọ́n fi ń ṣe wọ́n béèrè gbogbo nǹkan tí ìjọba ṣe fún wọn tó wọ́n di pé wọ́n fi ń gbé ìgbésẹ̀ yẹn Nigerian government tún ní gut láti sọ wípé àwọn ń fáìní wọn ẹni wọ́n ṣàṣekọ wọ́n fowó san fún àwọn agbésùnmọ̀mí. Now owó gẹ́gẹ́ bí ìbéèrè yín àwọn orílẹ̀-èdè yẹn wọ́n ní àwọn development kọ̀ọ̀kan ìdàgbàsókè wà tí àwọn ọmọ ìlú wọn lè sọ wípé àwọn ń tọ́ka sí bí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bá ṣe ń kérora yìí àwọn ń kérora bẹ́ẹ̀ lórílẹ̀-èdè wọn nítorí pé dò ìjọba wọn ń ya owó ṣùgbọ́n wọ́n mọ̀ tán náwó sí. Now lórílẹ̀-èdè Nàìjíríà mi ká máa gbàgbé pé yàtọ̀ sí international development borrowers list yìí Nàìjíríà jẹ́ 486 trillion naira sí World Bank International Bank for Reconstruction and Development. Wọ́n reconstruct gbogbo railway tán ṣe yẹn kọ́ gbogbo railway tí wọ́n ṣe wọ́n dẹ̀ ń ra train now wọ́n dẹ̀ ń ṣe títì ni àwọn agbésùnmọ̀mí jẹ́ kí wọ́n rí lára train tí wọ́n ti rí àwọn agbésùnmọ̀mí revenue mélòó ni wọ́n jẹ́ kí ìjọba kí wọ́n rí generate láti máa fi sanwó ìpadà níbi tí wọ́n ya tí àbábàbẹ̀ pé lórí ètò yìí lèmi àti ń jọ discuss nígbà tí International Monetary Fund IMF tí wọ́n sọ ní sometimes May wípé if the federal government of Nigeria is not careful
debt servicing kò ṣe èlé orí owó kò ṣe pé sísan owó yẹn padà o èlé orí owó ó máa gba 100% of federal government revenue kí la wá ń sọ ó ní pé by 2026 tí ìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà ò bá wá bọ̀rọ̀ kò fi ṣàdá ó ní gbogbo owó tí wọ́n ń pawó lábẹ́nú debt servicing lásán wọ́n máa fi gbogbo ẹ̀sán ká máa bá bẹ̀ pé Nàìjíríà original owó ṣì wà ń bẹ̀ o original owó ṣì wà ń bẹ̀ ká má bẹ̀ ọ̀rọ̀ yìí kàmìlà rẹ̀ má bínú ká má bẹ̀ pé ká má bínú aṣáájú fúnra wa ni pé Nàìjíríà dọ́là la fi ń yáwó náírà wa ó ń di value every now and then ká má wá sọ padà it will not be on the high side. ẹ jẹ́ ká tún gbélé wọlé pé kì í ṣe ẹ̀ṣẹ̀ láti yáwó ẹ̀yin ara lé ó ti yé yín ṣùgbọ́n tẹ́ bá mọ bí tẹ́ ẹ̀ nà sí tíjẹ́ pé ń gbà ẹ̀ fi ṣàpapín kìí pẹ́ tó à ń gbà ẹ̀ ń fi àwọn iṣẹ́ àkànṣe contract ẹ̀ ń gbé fáwọn ẹbí yín àwọn ọ̀rẹ́ yín tí ò mọ̀ nípa iṣẹ́ yìí lẹ̀ ń gbéṣẹ́ fún tẹ́ pé tẹ́ bá máa gbàbẹ̀ kọjá ní tẹ́ bá ṣe ní ọdún yìí tẹ́ bá ṣe ní January tẹ́ bá gbàbẹ̀ kọjá ní April atẹ́gùn àti òjò àti gbé gbogbo ilẹ̀ mo ti ẹ̀rí títì bẹ́ẹ̀ dáadáa. ìdí tí ìyẹn tún fi rí bẹ́ẹ̀ yẹ kí n kọ́ mi níbẹ̀ ìdí tí ìyẹn tún fi rí bẹ́ẹ̀ ni wípé bóyá ẹ rí ọ̀nà kan tí wọ́n ṣe láàrin ọ̀sẹ̀ kan ó ti bàjẹ́ ni wípé kò sí owó láti ṣe àwọn infrastructure tó yẹ kán ṣe kò sówó láti ṣe for the fact wípé gbogbo owó tí Nàìjíríà ń pa wọlé gbèsè èlé orí gbèsè lábẹ́ alápapín náà fi ń ṣe owó tó ń yàgà pápín ni. ẹni tó jẹ́ Director General Debt Management Office Nigeria arábìnrin Patient Onia ó sọ wípé ó ṣeé ṣe gan kí owó má tún sí láti ṣe gbogbo àwọn ohun amáyédẹrùn àti ìdàgbàsókè tó tọ́ kò sẹ́ni tí ó mọ̀ yẹn. Now come on àgbẹ̀ pé federal government is even planning to borrow more in this year. ẹjẹ ń tẹ̀síwájú mò ń ṣe ìfárata àkọ́kọ́ ni 6.2 trillion naira ni wọ́n ní Nàìjíríà fẹ́ tú yá báyìí. ìyá mi ní sùúrù ìfárata àkọ́kọ́ nìyẹn káàgbó báyìí pé kò sẹ́sẹ̀ ní pé ká yáwó tábà mọ̀ nǹkan tá a fi ń ṣe owó tí a wá ń yá yìí ṣé kó tó di pa lọ yáwó kò sí kárẹ̀ tó nípa fẹ́ lọ yáwó ó ṣàmà láwọn tó máa jọ péjọ tó jọ máa sọ̀rọ̀ lórí ẹ̀ ẹ jẹ́ ká mú wọn ní kéékèèké àtọ́ náà mọ̀ nípa ọ̀rọ̀ ìṣòwò mi ò mọ̀ báyìí yàtọ̀ sí pé kí n ka owó mi mọ̀ ṣírò Central Bank Governor Central Bank Minister of Finance tatúniná Debt Management Office Debt Management Office ó wà ń bẹ̀ ká sọ pé pẹ̀lú ààrẹ ó di mẹ́rin ká kàn dárúkọ díẹ̀ nù wọn kí ni ìgbésẹ̀ tí wọ́n ń gbé kí ni èrò wọn náà fẹ́ fi owó ṣe nǹkan báyìí àbí ó dáa náà pẹ̀lú gbèsè tó wá wà nílẹ̀ pẹ̀lú nǹkan tán dẹ̀ fọn rere pé bí kìíní ṣe ń lọ Ọlọ́run má jẹ́ pé gbogbo owó tíjọba bá ń pa wọlé gbèsè ló máa fi san ó dáa náà kí ni èrò wọn lórí nǹkan tó ń ṣẹlẹ̀ pẹ̀lú ariwo táwọn èèyàn ń pa kí láàrú pé yẹ kó jẹ́ èrò wọn kí ló yẹ kí aráàlú ìgbésẹ̀ tó yẹ kó gbé. kì í ṣe ní kí n ṣàná ta ti ń pariwo pé a ti ń pariwo báyìí gbèsè yẹn dẹ̀ pọ̀ òun mo ṣe wá sọ fún yín nísinsìnyí wípé ìjọba àpapọ̀ ń gbèrò láti túyá 6.2. àní kí lèrò wọn. èrò wọn náà ni mo sọ fún yẹn. wípé wọ́n fẹ́ yáwó sí. wípé wọ́n fẹ́ yáwó sí. wọ́n gbọ́ igbe àwọn ọ̀nà wọn náà fẹ́ gbà láti fi kásẹ̀ gbèsè tó wà nílẹ̀. wọ́n gbọ́ igbe àwọn ará ìlú àbí wọn gbọ́ wípé gbèsè ti ń pa Nàìjíríà. wọ́n gbọ́ ńgbà tí IMF sọ fún wọn pé tí wọn bá ṣọ́ra gbogbo owó pátápátá in fact kò tún ní tó mọ́ because wọ́n sọ láàrin kan nínú ọ̀rọ̀ yẹn wípé tó bá yá it is costly and it will be unsustainable agbára ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ò lè gbé mọ́ láti sọ wípé wọ́n ń san gbèsè yìí ṣó yẹ kí wọ́n sọ wípé wọ́n tún fẹ́ yá sí i àti máa ń pariwo pé wọ́n sọ gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ kan wípé ìjọba ìwé bí Nàìjíríà ṣe ń ṣèjọba ẹ̀ òun ló wọ́n jù nílẹ̀ Áfíríkà tí ò bá tiẹ̀ wọ́n jù ní àgbáyé ní kí ṣe Áfíríkà ṣé kò tí ì tó kí àwọn yẹn kí wọ́n ronú kí wọ́n mọ bí wọ́n ṣe fẹ́ dínkù owó àwọn tábàdà sọ wípé èló làwọn aṣojúṣòfin gbà èló làwọn ilé ìgbìmọ̀ aṣòfin gbà èló làwọn gómìnà ń gbà. àwọn náà lọ sọ sí tẹni float. ìdí pàtàkì tó fi jẹ́ wípé ètò ìjọba ilẹ̀ Nàìjíríà di bí n bá débẹ̀ àfi ká yanjú ẹ̀ bó bá ọpá bó bá òbú lẹ́sẹ̀ mo gbọ́dọ̀ débẹ̀ èmi ló kàn ìdí tó fi jẹ́ wípé mo gbọ́dọ̀ débẹ̀ dandan ni wípé owó tí wọ́n mọ̀ wípé àwọn ń rí ẹ má jẹ́ ntọ̀ yìí tí wọ́n bá sọ pé owó gómìnà tí gómìnà máa gbà kàn ṣe sínú òfin kí wọ́n dínkù owó tí àwọn aṣòfin tó máa gbà àwọn aṣòfin àgbà senate kàn dínkù owó tí àwọn aṣòfin máa gbà kí wọ́n dínkù gbogbo allowance àwọn àjẹmọ́nú ààrẹ àtàwọn pípẹ́ sitting allowance àwọn aṣòfin gba sitting allowance ẹ dákun torí Ọlọ́run wọ́n dẹ̀ ń lọ fún recess
2 months náà ni 2 months ní recess wọ́n dẹ̀ máa gba owó recess wọ́n máa gba owó season allowance kí ni season allowance wọ́n gbà tẹ̀dẹ̀ mọ̀ wípé gbèsè ti ń pa Nàìjíríà. ìyá ara lẹ ti gbọ́mọ yẹn sọ yẹn ẹ jẹ́ ká mú lọ báyìí torí pé àkókò fi bẹ́ẹ̀ bá wa dọ̀rẹ́ kí lójú wòye ẹ̀yin ara lé sí nǹkan tí à ń pẹ̀kẹ́lù lórí ètò Ká Sálàyé lónìí ìyẹn lábala ti pé gbèsè pa orílẹ̀-èdè Nàìjíríà kì í ṣe pé ó fẹ́ pa gbèsè ti pa orílẹ̀-èdè Nàìjíríà àdéhùn pé epo wọn ó pẹ̀lú ìdí tí epo fi wọ́n. ẹ jẹ́ ká wá lọ sí ọ̀rọ̀ ti àwọn ètò ìṣèjọba wa orí ètò Ká Sálàyé la wà a wá fẹ́ wò pé àwọn tí wọ́n fún wa ní òmìnira ó ní bó ṣe ń ṣe ètò ìṣèjọba wọn fúnra lára wa aláàfẹ́ ètò ìṣèjọba ẹ̀ mọ́ òun la kẹ́sẹ̀ lẹ́sẹ̀ la tẹ̀síwájú láti lọ́ọ́ bá wọn ṣe kíni ṣe ètò ìṣèjọba tìlú Amẹ́ríkà a pè ní presidential system of government ṣé bó ṣe ń ṣe lọ́hùn-ún làwa ṣe ń ṣe ń bí a ní two houses of assembly ní national. Àwọn kan sọ pé kí ní tà sọdẹ ẹyọ kan. Senate and rep. Àwọn kan sọ kí ní tà sọdẹ ẹyọ kan. Senate lásán 109. A ní ká yọ Senate kúrò. 300 plus ló wà ní House of Assembly. A ní ká yọ Senate wọ́n gbà. kúrò. Àwọn kan sọ ní bóyá ká yọ Senate kúrò. Ṣùgbọ́n tí wọ́n máa jókòó ṣe òfin ìbò náà wà. Ta ló ṣe tán láti jẹ́ pé òun ò ní sí nílé ìgbìmọ̀ aṣòfin. Àìsọ lórí ètò ní abala ti ìròyìn tó hàn dé. Àwọn ẹkùn mẹ́ta tí wọ́n láṣojú ó dá mi lójú pé àwọn tí wọ́n ń gbé ìgbésẹ̀ pé ó yẹ kí àjọ elétò ìdìbò kó ṣe ìdìbò sí àwọn bíbà nǹkan tá à ń sọ lè máa tẹ̀ wọ́n lọ́rùn gbẹ̀nà máa ní ara o wọ́n ṣe máa fọkùn kan sílẹ̀ ẹgbẹ́ ọkùn tí wọ́n ń ṣaṣojú wọn àǹfààní wo náà jẹ nínú gbogbo àyàn aṣojú gbogbo wọn kàn ń lọ honorable yẹn kàn fi ń ṣe kí náà pé honorable yẹn náà wọ́n fi ń ṣe bíi pé kárí mi èmi náà wà ń bẹ̀ èmi náà ti honorable ẹ yẹ ká wá lọ bèrè lọ́wọ́ wọn gangan kókó ọ̀nàrẹ́bù wọn kò sẹ́ni tó mọ̀ wọ́n náà ṣàṣojú ni ohun tó wá ń dùn mí bẹ́ẹ̀ ni pé kò wá sí ẹgbẹ́ òṣèlú kan tí ò bẹnu àtẹ́lu ẹgbẹ́ òṣèlú mìíràn gbogbo ọ̀nà mọ̀ ṣe gbogbo eléyìí ni ò mọ̀ ṣe constituency project. ṣé a rí ọ máa ń pèdè kan tó yẹ pé kò dùn wọ́n mìíràn láti pè lórí ètò máa pè é pé èmi ló kàn á ti máa ń sọ èmi ló kàn tipẹ́tipẹ́ á tẹ̀ máa ń kàn lè jọsìn wọ́n ní ta ló kàn nílé wa tó máa làlùyọ. èmi ló kàn nílé wa tó máa làlùyọ. kò sẹ́ni tí ó lè kàn láti débẹ̀ ṣùgbọ́n mi ìfẹ́ ká máa lu ọ̀rọ̀ yẹn nílò pé èèyàn fi ń kó dọ̀tí àbí èèyàn fi ẹnìkan ṣẹlẹ́yà mo fẹ́ ká rò gangan yín pé ọ̀nà wo ni mo fẹ́ gbà lájẹ́ pé orílẹ̀-èdè Nàìjíríà ó lójútùú pàápàá jùlọ nípa bí a ṣe ń ṣèjọba káfíńkà abala yìí nílẹ̀ ṣé ètò ìṣèjọba wa ló wọ́ ni àbí àwọn olóṣèlú náà mọ nǹkan tí wọ́n ń ṣe àbáwọ̀ aráàlú láti ìmọ̀bi tí odòtà ń dọ̀ra sí. ètò ìṣèjọba ò wọ́ torí kì í ṣe pé Nàìjíríà ló formulate ètò ìṣèjọba yìí àwọn tó colonize wa ni àyà àti kúrò ń bẹ̀ òun rẹ̀ àti kúrò lánàá wọn. ok bóyá Nàìjíríà máa wá tí Nàìjíríà ò bá wá lè sọ wípé àwọn fẹ́ dín gbogbo àwọn owó yẹn kù bóyá kó padà sí regional government tí gbogbo agbára kò ní sí lọ́wọ́ ìjọba àpapọ̀ débi pé ẹ̀ máa yáwó gbogbo ìpínlẹ̀ náà yáwó gbogbo ìpínlẹ̀ ló ní natural resources tí Ọlọ́run ti pèsè náà bẹ́ẹ̀ tó máa sọ di pé kí ìpínlẹ̀ kọ̀ọ̀kan kó máa mójútó gbé Yorùbá tí máa lò ohun tí àlùmọ́nì tí Ọlọ́run fún yín kẹ́ ẹ máa lò bóyá ó ti wá ní percentage tẹ́ máa wá mú wá sí federal síjọba àpapọ̀ òyìn tẹ́ bá rí ẹ máa lò kò sì gbọdọ̀ sí wípé jẹ́ gbogbo yín lẹ máa ṣe àkáǹtì bẹ́ẹ̀ ṣe ná owó bẹ́ẹ̀ ṣe ìyẹn ìpínlẹ̀ kọ̀ọ̀kan kò dẹ̀ ní sí wípé ẹ̀ ń yá owó tẹ́ bá máa sọ pé ẹ fẹ́ yá owó ṣé ohun àlùmọ́nì tó wà nílẹ̀ yìí kò tó ni ṣó tó láti yáwó àbí kò tó ọ̀nà owó lẹ́tún gbà fi pa owó wọlé lábẹ́nú yàtọ̀ sí ohun àlùmọ́nì ìjọba concentrate lórí epo now Kingsley Moghalu ẹni tó jẹ́ igbákejì CBN gómìnà tẹ́lẹ̀ tàná ó sọ wípé kí ìjọba wá ọ̀nà mìíràn wọ́n ti ń pariwo tipẹ́ náà láti sọ wípé wọ́n máa fi san àwọn gbèsè yẹn tó ń fi níyàwó wọn ó ní ìdẹ́yìn lórí pé infrastructure development mo sọ fún yín pé Nàìjíríà oúnjẹ 486 million lórí World Bank International Bank for Reconstruction and Development èyí tó wà fún ohun amáyédẹrùn kankan tí wọ́n ṣe Moghalu sọ wípé wọn ò ṣe adopt public-private partnership in that aspect.
wáyé tí nàìjíríà kan máa yáwó. ní títì yẹn ẹ má gbàgbé ńgbà kan orílẹ̀-èdè nàìjíríà ńgbà tíjọba ìpínlẹ̀ èkó bẹ̀rẹ̀ PSP kò sí ìpínlẹ̀ ẹgbẹ́ òṣèlú alátakò tí ò takò wọn lórí kíni PSP kí ló dé kí ló ṣẹlẹ̀ lónìí mo fẹ́ lè sọ pé ọ̀pọ̀lọpọ̀ wọn náà ó ti tara bọ̀ ọ̀rọ̀ PSP. ọ̀pọ̀lọpọ̀ náà ti ní complain tó ti ń kólẹ̀kó dọ̀tí kiri báyìí. tó bá yẹ pé yẹn náà tí bàbá Mọ́gàlú sọ òun náà ló máa jọ́nà àbáyọ kí ni tó yẹ kí ni tó tí ìjọba òkúfẹ̀ kan tẹ́tí sí káyé máa wùwá bíi pé kì í ṣara wa tó bá jára wa ni ìbáṣe ju ohun tó wá ń dùn mí ni wípé àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà làwọn máa pariwo pé gbèsè ti pa nàìjíríà o ara ni ọ̀tá wa o ìjọba nàìjíríà ò ṣe wá dáadáa kí ní kan ebi ń pa wá o àwọn tó dẹ̀ ní ọgbọ́n láti ṣe àwọn ìdìbò fún wọn. wọn dìbò ṣé jáde. Mọ̀gálú jáde last election àbí kò jáde. ẹgbẹ́ òṣèlú tó bá jáde. kí ló dé tó fi jẹ́ wípé ẹgbẹ́ òṣèlú tá ti mọ̀ wípé àwa náà láti ń sọ wípé ẹgbẹ́ òṣèlú eléyìí àti eléyìí wọn ò ṣe wá dáadáa wọn ò ṣe kí ló dé ta tún sì fi ń dìbò fún wọn. àwọn ẹgbẹ́ òṣèlú ti jáde lóríṣiríṣi tí wọ́n ní ọmọye tó ní ọpọlọ. tó ní ìdí ọmọye tó mọ ìdí tó fi fẹ́ tó fi díje tó fẹ́ wá síbẹ̀. Mọ̀gálú ìgbà tó lọ sọ̀rọ̀ ní Babcock University ní graduation wọn lọ́dún yìí tẹ bá gbọ́ profile man yìí. ọ̀rọ̀ mo ti wà ní ṣe lọ́dún ní ìdìbò tá a ṣe kọjá gbogbo ìwé mo tẹ̀ ìyẹn ọdún 2029 ìdìbò tó ṣe ní 2019 àbí la ṣe last one 2019 mo wà lára àwọn ẹ̀ka oníròyìn tí ó tẹ̀lé ìpolongo ẹ̀ èyí tó mo fẹ́ nígbà mo tẹ̀lé nígbà tó ń pè mí kí n darapọ̀ mọ́ wọn nígbà yẹn ìpàdé àkọ́kọ́ tí mo kọ́kọ́ darapọ̀ mọ́ wọn ni mo ti rí i pé ọ̀gbẹ́ni yóò lè win ward kì í ṣe local government ṣẹ́dá ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jáde láti díje ìpolongo wọn ó mẹ́hẹ̀ ọ̀nà láti jẹ́ pé wọ́n fẹ́ bá aráàlú wọ àárín aráàlú kan mọ̀ nǹkan tí wọ́n sọ ó mẹ́hẹ̀ kì í ṣe gbogbo ẹ̀ náà ní owó ṣùgbọ́n àwọn kankan wà tẹ́ pé dandan gbọ́dọ̀ náwó sí ẹ gbọ́dọ̀ náwó sí níbi campaign tí wọ́n ní kán lọ ṣe Mọ́gàlú kò gbọ́ Yorùbá àfẹ́ ààrẹ Yorùbá àfẹ́ ààrẹ Ìgbò àfẹ́ ààrẹ Haúsá àfẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà àfẹ́ ààrẹ mùsùlùmí àfẹ́ ààrẹ kìrìsìtẹ́nì àfẹ́ ààrẹ oníṣẹ̀ṣe àfẹ́ ààrẹ Nàìjíríà tẹ bá dẹ̀ ní pé àfẹ́ ààrẹ Nàìjíríà kì í ṣe ń pa aṣọ wíwọ̀ lẹ́ máa fi convince àwọn èèyàn ẹ bá rí ọ̀pọ̀lọpọ̀ wọn sìn èyí tí ò wọ aṣọ Haúsá ti ń wọ̀ èyí tí ò wọ ti Yorùbá ti ń wọ̀ àfihàn fọ́tò wọn gbé gẹ́gẹ́ ìyẹn kọ́ la fẹ́ ó yẹ àti wọ́n bá wọn polongo tán bá wọn rìnrìn polongo yìí ọ̀pọ̀lọpọ̀ wọn ò finú tán wọn ẹ bá bá dẹ̀ finú tán wọn àwọn gan òyàn níbi tó yẹ kí wọ́n ti yàn yàtọ̀ sí yẹn wọn rìn máwọn tó yẹ kí wọ́n rìn mọ́. àwọn wo ló yẹ kán rìn mọ́. tọ́ba ní àwọn bàbá sàlẹ̀ bí báwo àwọn tó yẹ kán bá wọn sọ̀rọ̀ tó pé ara ẹni pé wọn súnmọ́ àwọn tó yẹ kán súnmọ́ bó ṣe máa bá àwọn èèyàn sọ tó máa mọ nǹkan tí wọ́n sọ ìgbà àkọ́kọ́ mi ní ìfojúrinjú pẹ̀lú Kingsley Mọ́gàlú ìgbà tán invite mi mo níta ló ń jẹ́ bẹ́ẹ̀ nígbà tí mo wá rí kíní ẹ̀ wọ́n ní okay a former director retired director from CBN okay ó dà pé lè máa ní nǹkan ló gbé mi lọ síbẹ̀ ṣùgbọ́n ìjókòó mi láàrin 10 minutes pẹ̀lú àwọn tó kó sórí àtẹ̀bù pẹ̀lú wọn mo ti rí pé ọ̀gbẹ́ni yóò lè win the world nígbà tí mo dẹ̀ pé ẹni tó jẹ́ coordinator tó ń ṣe àkóso wọn ní kí ní tẹ̀ ṣe pẹ̀lú ìrírí mi náà ẹgbẹ́ gbèsè báyìí wọ́n ní ìyá ẹ̀fìyàn ẹlẹ̀ ara pé wọ́n rìn mọ́ tó yẹ kán rìn mọ́ nìyẹn mi ọ́n pè mí ni mo dẹ̀ dúró kán fi àyè ìbéèrè question and answer sílẹ̀ mo ní bóyì níbi tí mò ń lọ wọ́n ti kó mi pẹ̀lú àwọn oníròyìn wọn bọ̀ mo ní àwọn òròyìn míì tí mo láti lọ tẹ̀lé 3 hours àwà lójú kan wọn àti ìpè Kingsley bọ́ sórí kiri láti sọ̀rọ̀ mo fara mọ́ bàbá ṣe gòkè báyìí tó máa sọ̀rọ̀ like 15 minutes mo rẹ̀ ṣe ń jáde mo pe coordinator mo ní ẹ̀bẹ́kùnrin ṣe gidi. irú àwọn ọ̀rọ̀ wo ló sọ. a lè máa sọ lórí afẹ́fẹ́. no ó máa ní àwọn kan tó máa sọ ṣe bí eléyìí ṣe polongo kò sínú ẹgbẹ́ òṣèlú kankan kò wọlé
lára nǹkan tó sọ yẹn náà ni nǹkan tó sọ ṣùgbọ́n ìgbésẹ̀ tó fẹ́ bá fi gbé láti jẹ́ kí nǹkan tó ń sọ kó tàn sáráàlú kò sí ńbẹ̀ ṣèbí bá kọ́ yunifásitì lóyún yunifásitì tó gbọ́n tẹ́ sọ yìí tó bá jáde láti ṣe polongo ìfúnṣòwò rẹ tó ń jáde tó ń polongo ọ̀rọ̀ mélòó ló ń sọ mo yìí sọ lórí ètò kan bóyá lórí oríkojú àbí nǹkan kan wípé àwọn tó ń polongo ó dà pé ọ̀pọ̀lọpọ̀ wọ́n fẹ́ di ààrẹ based on pé mo nílò agbára mo ti lówó mo lọ́mọ mo níyàwó mo tó kàn ní pé kí n rí agbára ìdìmú agbára pé president ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà mo jẹ́ kí n fulẹ̀ tàbá yàtọ̀ sáwọn bíi mẹ́ta àbí méjì nínú wọn ni ó ń ṣe àlàkalẹ̀ nǹkan tí ó ní kókó ní ìdí tó fi fẹ́ lọ sí tó fẹ́ di ààrẹ òun ló dẹ̀ fi ń ṣe ìpolongo ló fi ń sọ̀rọ̀ jáde nínú gbogbo tó jáde pọ̀ fẹ́ dìbò díje yàtọ̀ sáwọn yẹn bíi méjì mẹ́ta láàrin wọn àwọn yòókù báyìí àti lówó àti nípò àti ní kinní kan ìtọ́kàn wá kù sí ni pé káṣá gba agbára pé àwa náà jẹ́ ààrẹ ohun tí wọ́n tó ń tẹpẹlẹ mọ́ nìyẹn. mo fi ń béèrè pé rọ̀rọ̀ wo ni Kingsley sọ. a ní nǹkan tó ń sọ iná ló sọ ó ní ìlànà ṣùgbọ́n àwọn tó ń bá ṣe àkóso wọn sí ń bẹ̀. kì í ṣe fọ̀tẹ̀ ara àwọn tó ń bá ṣe àkóso. òun kọ́ ló tú ìsàn tó bá ṣàkóso. mo wá fẹ́ béèrè àwọn orílẹ̀-èdè tí ó jẹ́ pé wọn aláwọ̀ ẹgbẹ́ òṣèlú jẹ́ pé independent candidate. kìnìún náà làwọn àtìlẹ́yìn àtìlẹ́yìn Nàìjíríà. báwo làwọn ṣe ń ṣe. independent candidate tí ò nílò kó gbé ìgbìmọ̀ kọ̀ọ̀kan kalẹ̀. kò sí bí independent candidate mà tó ní nígbìmọ̀ kò ṣeé ṣe. kí ni wọ́n máa fi ṣe. ẹnìkan kì í jáwàdé kò lè wà níbi gbogbo. ṣé mọ̀gàlú lẹ̀ ń sọ pé fọ́ọ̀tì wà lọ́wọ́ ẹ̀ ni àbí àwọn tó kó jọ àwọn tó kó sòdì. mọ̀gàlú ni èèyàn ni is an entity àbí ok mo ní ìpinnu láti ṣe nǹkan báyìí mo sọ ok pé mo ní kan aláìdé mo ní ìpinnu láti ṣe nǹkan báyìí o tó bá wà sincere pẹ̀lú mi àwọn wàá ṣe àwọn àlàkalẹ̀ pa mo lè yé báyìí mo lè yé báyìí ẹ jẹ́ ká pa àwọn báyìí kan darapọ̀ mọ́ wa bí ìwọ tó jẹ́ adarí gangan tí àwọn mẹ́wàá tó fẹ́ báyìí ṣiṣẹ́ tẹ bá jókòó tẹ bá ń sọ̀rọ̀ wàá mọ̀ pé ẹni ó máa lè gúdùn bí báyìí lára àwọn tó ń díje dupò ààrẹ lọ́wọ́lọ́wọ́ báyìí mo gbọ́ interview ẹ̀ kan lórí tẹlifíṣọ̀n mo dẹ̀ tún kàánù ìwé ìròyìn ó ní àwọn tí wọn pójú òṣùwọ̀n lè bá ń ṣiṣẹ́ ó come out ṣùgbọ́n ìwọ tó wà pé ó fẹ́ pé ó lè ní ìlànà tó tọ́ ṣùgbọ́n àwọn tí ó wà pẹ̀lú àwọn mẹ́wàá tó fẹ́ bẹ̀ ṣiṣẹ́ you cannot fish out pé àwọn ẹni yóò ṣàrẹ̀ ṣe bí wọ́n kàn pè mí wá kí wọ́n ṣe kíní ni sincerity lèmi fi sọ̀rọ̀ mo dẹ̀ pé adarí ìpínlẹ̀ mo ní no ọ̀gbẹ́ni yóò lè win ní world bẹ́ẹ̀ ṣe kíní ẹ̀yìn nítorí kíní tó ń ṣe kò bójú mu ó ní ọ̀nà tó ó ní àlàkalẹ̀ ó ní àfojúsùn ṣùgbọ́n bó ṣe fẹ́ push vision yẹn jáde àwọn tó kó wọ́n ti kéjì ẹ̀ kò lè jáde ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n ní irú vision báyìí nírú nǹkan bẹ́ẹ̀ ń yọ lẹ́nu. tó jẹ́ pé àwọn tó ń kó sódì ló máa ń jẹ́ ṣòro wọn. ló jẹ́ ṣòro wọn. ìyẹn lórí ètò Ká Sálàyé àti ṣàlàyé fúnra wa díẹ̀ lórí àwọn tí wọ́n ń ṣojú lórí ọ̀rọ̀ gbèsè Nàìjíríà bí fẹ́ kásẹ̀ lẹ̀. Mọ́gàlú sọ tiẹ̀ àkókò ọ̀yá ẹ̀kàn sáré bẹ̀rẹ̀ ṣókí. tí àwọn tó kó sódì tí wọ́n bá mọ ohun tó ń ṣe àwa èèyàn ta mọ̀ wípé ẹni yìí ó lọ́gbọ́n ó lọ́pọlọ. ó tún padà sórí ìbéèrè àkọ́kọ́. ṣé a lè dìbò fún ẹni yẹn. ẹ̀mẹ̀lẹ́ ló ti gbọ́rọ̀ Babcock ló ti gbọ́rọ̀ Mọ́gàlú. mo ti gbọ́rọ̀ ẹ̀ so many times bẹ́ẹ̀ eléyìí tí mo gbọ́ lórí ti Babcock yìí. tó bá pò wà ní ìpolongo ẹ̀ ní 2019 bí tó ti address wa ni. òun dẹ̀ ló gbé BVN jáde. you will be weeping. mo wà láwọn tó ń ṣe press kìíní ẹgbẹ́ you will be weeping. ipe anírú èèyàn báyìí lórílẹ̀ Nàìjíríà mo tó wá dùn bẹ́ẹ̀ ni pé káyọ̀pọ̀ fún àyè gbà mí káyọ̀pọ̀ dúró tó ká máa béèrè ni mo bá ní ẹ ti jẹ́ CBN ẹ ti ṣe pẹ̀lú CBN rí òun gan ni the idea behind BVN. ẹni sùúrù ìbàjẹ́ idea máa gbà ẹ ti wà ń bẹ̀ dẹ̀ retire láti bẹ̀ àwọn ìjọba tó ti ṣe ń gbà tẹ wà ń bẹ̀ ṣé ẹ ronú irú nǹkan báyìí láti ẹ̀ ti sọ pé ẹ ti ẹ̀ta iyọ̀ kan fún wọn nínú àwọn nǹkan báyìí rí ààyè ògbà ọ̀hún tètè ṣe nǹkan tó máa ṣe ọkàn fún gbogbo ẹ̀ wọlé pẹ̀lú mo ṣe kúrò ń bẹ̀ tó bá ta fún wọn tó ń bá gbà nǹkan. ìmọ̀ tiẹ̀ béèrè kó tiẹ̀ sọ ó ń ta o òun ò ta o àti ẹ̀gbẹ́kùtẹ̀ ìsọ́nà ẹ wo àlè torí àwíjàre kí tó tán lẹ́nu lórí ètò Ká Sálàyé lẹ́nu gbèsè Nàìjíríà ó ti kọjá kíni ó ti débì inú àkọsílẹ̀ là ń sọ pé wọ́n wà ní nọ́mbà 4 ṣé bẹ́yìn ṣe ń wò yìí ẹ rí pé nọ́mbà 4 la wà bẹ́yìn ṣe ń wo ojú wòye lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ rò pé nọ́mbà 4 ni kí ni nǹkan tó ṣe rà lọ́wọ́lọ́wọ́ ta wà yìí ó ti pé ọmọ ṣó ti jẹun ni kì í ṣe ọmọ mi ṣó ti yó mọ́
ẹlòmíì gan lè sọ pé wò ó lọ́mọ mi jàre lọ́mọ mi kò sóúnjẹ tó bá dọ̀sán tó bá dalẹ́ ẹ máa jẹun alẹ́ ẹ lọ́mọ mi kò sí pé ọmọ mi gba bisikíìtì mọ́ ń sìn àwọn ọmọ tó wáyé rí bisikíìtì jẹnu ilé gan wọ́n yọ jẹ ni òbí wọ́n yọ ìdìrà fún wọn ni ẹ̀yin ará ilé lórí ètò Ká Sálàyé lè ní gbèsè Nàìjíríà kò sẹ́ni tí ò tí wọ̀ lọ́rùn tẹ́wọ́ pé kò kàn mí kan tó wà lókè òkun gan kan wọ́n lára o tó ní wọ́n fẹ́ sẹ́ndì owó kan sí lẹ́ǹsìn wàhálà máa wà o tẹ́lómi bá pe àwọn èèyàn tó wà ní òyìnbó wọn ní gbé kọ́ọ̀lù wọn tó lọ́mọ̀ kó fẹ́ tọrọ owó ni ó fẹ́ tọrọ owó ni ẹ jẹ́ ká wá fojú inú wò ó ẹ̀yin ará orílẹ̀-èdè Nàìjíríà lókè òkun àti Nàìjíríà ìgbésẹ̀ wo lẹ fẹ́ gbé láti rí pé gbèsè yóò pa Nàìjíríà tán pátápátá ìyẹn la pẹ̀kẹ́lù lórí ètò ìgbésẹ̀ ni wípé ká dìbò fún ẹni tó tọ́ láti dìbò àwọn ti sọ ojú ìwòye tí wọ́n ẹni tó yẹ ká dìbò fún kẹ́ má wọ ẹgbẹ́ òṣèlú mọ́ ẹ má jẹ́ ká wọ ẹgbẹ́ òṣèlú mọ́ ẹni yìí ṣó lè ṣe ojú ìwòye tí wọ́n náà ti sọ yẹn ṣó máa ṣe ṣó máa láàánú ará ìlú. Adejoke Bakare ń dágbére lórí ètò Ká Sálàyé lénìí kán náà kásẹ̀ ńlẹ̀ káwọn lọ lé wa. Ọláìdé Olúwaṣeun èwì ti sọ èyí tó ó ti sọ bó ṣe mọ̀ ọ́ sọ àdẹ̀dúgbẹ́ pé Ọlọ́run ti gbà fún wa àwọn ará alé àti gbọ́ wípé gbèsè ti ń pa Nàìjíríà àwọn náà là ń sọ wípé ẹgbẹ́ ìṣèlú kan kìíní kan ẹja ṣeun tó tọ́ ní 2023 Ọlọ́run á ràn wá lọ́wọ́. ó dìgbà kan náà. Ká Sálàyé fún wọn, Ká Sálàyé, Ká Sálàyé fún wọn. àwọn bàbá wa mọ́nímọ́ní àwọn bàbá wa mọ̀ọ̀yàn wọ́n lọ wọ́n bọ̀ nínú òwe wa pé iṣu àtẹnumọ́ràn kì í jóná o ó dé wá fún Kaftan TV Yorùbá pẹ̀lú ètò ètò àtàrà níkànnì Kaftan TV Yorùbá Ká Sálàyé Ká Sálàyé Ká Sálàyé ní ìkànnì Kaftan TV Yorùbá ètò yóò máa wá sójú mọ́ọ̀máwòrán yẹn lẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀ láàrin agogo 12 ọ̀sán sí aago 1 ọ̀sán ní gbogbo ọjọ́ ajé Monday ọjọ́rú Wednesday àti ọjọ́ ẹtì Friday pẹ̀lú ọmọ yẹn Adejoke Bakare Ká Sálàyé níbi tí a ti máa pẹ̀kẹ́lu àwọn onírúurú ohun tó ń ṣẹlẹ̀ láwùjọ wa fún ìgbádùn yẹn fún àlàyé ẹ kàn sí wa lórí Ká Sálàyé àlàyé ní bàbá ọ̀rọ̀.